ṣe rí nǹkan kan bẹ tí tá a ti fẹ́ káwọn èèyàn mọ̀ kíyèsára ìkíyèsára tí wọ́n ń pè ní Yorùbá ó yàtọ̀ sí ẹ̀yà tó kù tí wọ́n ń pè ní Yorùbá yàtọ̀ gan tẹ́ ẹ bá wo gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ látẹ̀yìnwá yálà níbi ìtàn sísọ àbí níbi àwọn ètò míì tá a ṣe láti fi gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ ẹ máa rí àwọn àfihàn kan tá à ń tẹnumọ́ jù nípa àṣà wa ìtọ́jà yàtọ̀ sí àwọn ẹ̀yà yòókù náà làṣà ìríran wa ò yàtọ̀ ìsọ̀rọ̀ wa ò yàtọ̀ ìfetígbọ́ràn wa ò yàtọ̀. British ló colonize Nàìjíríà ilẹ̀ Yorùbá sí lóyìnbó kọ́kọ́ tẹ̀ tí wọ́n ti kọ́kọ́ ṣèjọba kí wọ́n tó tẹ̀síwájú lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ bá wá wò dáadáa ẹ rí i pé kì í ṣàwa nìkan ní Bìrìtìkó ni wọ́n kó lẹ́rú ni wọ́n colonize wọ́n ṣe India náà bẹ́ẹ̀ bọ̀ nígbà tí wọ́n fi kúrò ní India nítorí pé àwọn èèyàn jẹ́ aláwọ̀ funfun wọ́n rí tòtò wọ́n dẹ̀ ní àwọn aṣáájú rere bí àwọn bíi Mahatma Gandhi ọ̀pọ̀lọpọ̀ pìtàn ló máa ń morúkọ ọkùnrin tí mo dá yìí nígbà tí Gandhi tí wọ́n gba òmìnira lọ́wọ́ ìjọba Bìrìtìkó ìtọ́pọ̀ lórí ọ̀rọ̀ Gandhi o tí n bá tọwọ́ bọ̀ Gandhi tẹ̀ ń wo òun àti Churchill ọmọ Britain òun àti ẹ̀ ti ṣàtìpórí nílẹ̀ South Africa tó jẹ́ pé àwọn méjèèjì iṣẹ́ kan náà jọjọ ṣiṣẹ́ photographer ni wọ́n gbọ́ ẹbẹ̀ yẹn kọ́ là ń lọ Gandhi padà wá sí India nígbà tí àwọn Bìrìtìkó fẹ́ fi ọ̀dọ̀ wọn lẹ̀ tí wọ́n fún wọn ní òmìnira wọn tó tẹkún tó ń tẹ̀jẹ ni kò wá on a platter of gold bíi títí Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ sì máa ń sọ dọ̀la pé tó jẹ́ kí ọ̀dọ̀ wa ń bí kó má develop òun náà ní pé on a platter of gold la fi gba ìjọba lọ́wọ́ Bìrìtìkó. ẹ káàbọ̀ sí àjòkó rántí sáà pípa ẹ máa gbọ́ fídíò ìjọba ìlọ ẹ̀ farabalẹ̀ gbogbo ẹ̀ láti máa play ẹ̀ fún yín àwọn fídíò mi náà tí ṣì máa wà láti máa play ẹ̀ fún tó ẹ̀ gbà ṣùgbọ́n sẹ́yìn fi wé ti India tó jẹ́ pé ẹ bá láyé kọ́mẹ̀ntì ẹ̀sùn fẹ́ ṣe àwọn fídíò lọ́tẹ̀ balẹ̀-bàjẹ́ àwọn kọ́ńtẹ̀tì báyìí tí mo kí tí àwọn òbá yìí àwọn akínsọ ìtọ́pọ̀ wá sí bíláàtọ̀ ọ̀sán àdíkàtì wáyé dáadáa lórí ẹ̀ kí Amẹ́ríkà ọlọ́mọ òmọ́mọ́ náà gbàjọba lọ́wọ́ Britain. dẹ́ka tó play fídíò yìí fún yín. ṣe ti láwọn ìlú wọ̀nyẹn tí wọ́n tún pọ̀ pẹ̀lú wọn gbogbo àwọn ìlú yìí ni wọ́n great lénìí India náà ti ń wọpọ̀ agbára lọ nínú ayé pẹ̀lú làkàkà wọn àtọgbọ́nú wọn kí dẹ̀ ló ń gbé India gòkè lọ kò ju wípé nígbà tí India fẹ́ lọ wọ́n ara àwọn èèyàn bá wọn sọ̀rọ̀ wípé tẹkinọ́lọ́jì wọn nìkan ní kẹ́ ẹ dìmú o ìmọ̀ wọn ní kẹ́ ẹ dìmú o ẹ má gba ẹ̀sìn wọn ní nìyẹn ẹ má gba ẹ̀sìn lọ́wọ́ British ẹ má gba àṣà wọn ṣùgbọ́n ìṣọwọ́ṣiṣẹ́ wọn ní kẹ́ ẹ gbà nǹkan táwọn India kọ́kọ́ lọ understudy nìyẹn pé bóun British ṣe ń ṣe nǹkan. wọ́n gain technology lára British but ìwọṣọ British India ò gbà àṣà British wọn àgbà àṣà India ní India ń lò dọ́là gbogbo nǹkan dáadáa tí British kó wá tí ò dá tó lè bá yé wọn jẹ́ wọn àgbà. ẹ wá sọ́dọ̀ àwa tó yẹ pé gbogbo nǹkan British kó la gbà débi orúkọ àwọn ògbórúkọ lọ́wọ́ British
wọ́n sá fún àwọn orúkọ tó lè báyé wọn jẹ́ wọ́n forúkọ British fún British bọ́n bí làwa ti ká tó di pa àgbà ìdípẹ́lẹ̀ láti rí Abat Macaulay Abat Macaulay tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tí ń jẹ́ Abat Macaulay ó pẹ́ káwọn bàbá Awólọ́wọ̀ tó ń pè ní Jeremiah kí wọ́n tó jẹ́ káwọn aráàlú mọ̀ pé Jeremiah tó wà ní orúkọ mi kì í ṣe tèmi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lórúkọ mi tí bàbá Awólọ́wọ̀ ti ń pariwo pé orúkọ yín ni ẹ máa jẹ́ orúkọ yín ṣe pàtàkì sí yín púpọ̀ ara kan tó ń pè ní ọ̀làjú nìyẹn àwa náà ti ṣe gbogbo àwọn agbára wọ̀nyí rí láyé àtijọ́ nígbà táwọn bàbá wa mú àkókò obìnrin lẹ́rú tí wọ́n ń lò wọ́n bí ẹrú púpọ̀ nù wọ́n ń bẹ láàrin wa lónìí táàrí fàyọ tó jẹ́ pé orúkọ wa ni wọ́n sọ wọ́n táwọn náà ti dára wa bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn tọrọ ìbátabá nínú wa ò mọ̀ wípé púpọ̀ nù wọn ẹ lè wá wọn tì nílẹ̀ Ọ̀yọ́ ẹ lè wá wọn tì ní Ilẹ̀ Ifẹ̀ ẹ lè wá wọn tì láwọn agbègbè kan nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ìran àtọ̀húnrìn wa ni wọ́n ṣùgbọ́n nígbà tá bàbá wa kó wọn lẹ́rú ni wọ́n ti sọ wọ́n lórúkọ wa tí wọ́n kọlà sí wọn lẹ́kẹ̀ẹ́ tó jẹ́ pé dònídọ̀la wọ́n mọ ibi tó ti wá wọn ò mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ ni tó ń bẹ láàrin wa tọ́lọ́ tó wá fún wọn ní opportunity tọwọ́ wọn lámìlaka tó jẹ́ pé àwọn ní òjékílẹ̀ Yorùbá rójú lónìí àṣírí kọ̀ọ̀kan ní nǹkan tí mo dọ́gbọ́n sọ̀rọ̀ lé lórí mo mọ̀ pé ẹ̀ lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ mo sọ nínú àwùjọ kan láìpẹ́ yìí pé púpọ̀ nínú àwọn tẹ́ ń wò ń bàdàn ló pọ̀ tó jẹ́ Haúsá tẹ́ ẹ̀ lè mọ̀ láíláí tí ì ṣèràn Yorùbá tó jẹ́ pé Haúsá ni wọ́n àtọ̀húnrìn wa ni wọ́n ìran Gàmbàrí ni wọ́n ṣùgbọ́n tí wọ́n ti di ọmọ onílùú torí pé wọ́n ti pẹ́ pẹ̀lú wa tó wọ́n bá bàbá wa jagun rí àwọn àṣàwọ̀ tó wà nílẹ̀ Yorùbá nìyẹn òun ló fà á tó fi lágbára kò sí láíláí ẹ̀jẹ̀ ó mọ̀ọ́rùn kẹ̀jẹ̀ tí ẹ bá rí ògidì Yorùbá tí ògidì Yorùbá bá ń ronú ìròrí rẹ̀ ó yàtọ̀ sẹ́ni tí ì ṣe Yorùbá tí ń pera rẹ̀ ní Yorùbá kò sọ́gbọ́n fẹ́ dá yóò yàtọ̀ àṣà wọn bẹ káàkiri torí ẹ̀ ni tí wọ́n bá fẹ́ fọ̀lú kan mọ́ ara wọn gan táwọn British wọn ń sá fún lé nìyẹn àwọn òyìnbó ti ń sá fún gan olómú ọgbọ́n wọn lọ sí di DNA tá fi ń ṣe DNA machine pé kí la lè fi yẹ ẹ̀jẹ̀ wò tá fi dẹ́jẹ̀ mọ̀ pé lè gangan lọ ara wa tí ẹ ti rí ọgbọ́n tó yìnbó dá tí ọmọ àlè bá pàtàkì nínú ìrìn àjò èèyàn òyìnbó ò ní lọ ṣe DNA wọn ò ní introduce nǹkan tó ń pè ní DNA láíláí tẹlẹmẹrin àfi ilẹ̀ wọn lé ní ẹ̀jẹ̀ já máa rún wọn lọ ewu ọjọ́ ọ̀lanu àwọn ọ̀nà níjẹ́ kọ́ ọmọ ọkọ̀ ó gbádùn a ní àwọn ọ̀tàn lọ́wọ́ tó pọ̀ nílẹ̀ Yorùbá yìí níbi tó máa lé tí ń há láwọn ọmọ ọkọ̀ lọ́wọ́ tí ò ṣe tọmọ kó ṣe àwọn àtọ̀húnrìn wa àwọn náà pọ̀ jù kíní ó lè ń jẹ́ kí wàhálà máa wà òun ló fà tá a fi ń rátakò níbi gbogbo nǹkan tí ọba fẹ́ ṣe ẹ̀ rí àtakò àwọn kan ó dúró bí alátakò àwọn yẹn tẹ́ bá lọ yẹ ìròrí wọn wò wọn kì í sára wa wọn ò válù bí ìrìn àjò ilẹ̀ Yorùbá ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìwọ̀nba little orientation tán ní pẹ̀lú Yorùbá wọ́n ti bílì para wa làwọn àwọn náà máa dá sí nǹkan Ọlọ́run tó wá fún wọn ní opportunity ẹnu wọn tọrọ láwùjọ ẹ mọ̀ pé Yorùbá fẹ́ràn owó púpọ̀ ẹni bá lówó lọ́nlẹ̀ Yorùbá yóò ra Yorùbá pàjẹ́ ìṣòro tí Yorùbá nínú ìṣòro yẹn là àmọ́jọ́ tọ́lọ́run ó bá wa ṣẹ́ ogun yẹn ogun tí ò tá àmọ́jọ́ tọ́lọ́run ó ṣẹ́ ni ogun kéèyàn máa rólówó kó máa pọ́n ẹ léjẹni tí ò lówó tó ní làákàyè lọ
tó jẹ́ pé àjẹ́dọ̀dẹ́dẹ́ olówó yẹn ò ní padà ṣe kankan gidi fún wọn, ò ní padà wúlò. Irú ẹ̀ l'Awólọ́wọ̀ tó ní làákàyè. Awólọ́wọ̀ kú, àwọn olówó tá a tẹ̀lé ń gbà yẹn pé ibi táyé bá kọrí sí ibẹ̀ ni ẹja kọrí sí, kí wàá ní èrè tí Yorùbá ti jẹ níbi táyé kọrí sí títí dòní. Ẹ sọ èrè, kò sérè, à ń padà síbi ìpìlẹ̀ padà ní látó ń rójú tu gbogbo àwọn ìrìn àjò. Àgbàtà ń dárí àjò padà sípìlẹ̀ látó ń rójú tu ìrìn àjò wa. Ibi tí mò ń bọ̀rọ̀ lọ ọ̀rọ̀ pọ̀, ṣùgbọ́n mi ìfẹ́ kékeré kó gbà wá lákòókò pọ̀ tòró ní jí òní ọjọ́ ajé tólúkálùkù ó fẹ́ bẹ́ẹ̀ ta láti lọ́wọ́ wájú jẹ mímu. Ẹ wo bàbá, ẹ wo ẹ̀gbọ́n wa yìí, olóyè Sunday Igboho. Ẹ wo ọjọ́ tí ọkùnrin yìí bọ́ra lẹ̀ tí àwọn Fúlàní nígbó gàngàn, tí wọ́n bọ́ra lẹ̀ tí wọ́n ìtòrùn kanra wọn jọ́nà ẹ̀jẹ̀ ni, ẹ̀jẹ̀ abínibí ìta ń pè lọ́mọ ọkọ nu. Ṣùgbọ́n àwọn ọmọ àlè inú wa wọ́n bu ẹnu àtẹ́lu ìrìn àjò yẹn lọ́jọ́ náà lọ́hùn-ún. Àrántí ọmọ àlè onímọ̀ pé òun lọ́mọ àlè. Ìwọ tó o bá ti ń wá kírìn àjò orílẹ̀-èdè rẹ, bàbá rẹ kó parẹ́ tàbí kó mọ́ da tó ń ṣiṣẹ́ against ẹ̀, onímọ̀ pé ọmọ àlè ni ọ́. Àwọn yẹn ní í ṣe dandan kẹ́ lọ yẹ DNA wọn wò, ìwà rẹ̀ tí ń wù ní ẹ fi mọ̀ pé léyìí ilé tó dó yìí. Wọ́n wá tì wọ́n gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Òkè Ògùn. Mo wá lọ sọ́jà ní òní, wọ́n wá sọ pé àwọn iṣu Òkè Ògùn rẹ̀, iṣu Òkè Ògùn. So Òkè Ògùn náà níṣu. Inú mi wá ń dùn, tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣu Àbújá là ń rí. Eré tó jẹ́ tèkìtì gan tó wá láti Èkìtì, wọn ò pín tèkìtì mọ́ nítorí pé àwọn tí ń gbé àwọn ìgbéra ni. Wọn ò wá pè lẹ́kìtì, wọn á máa pè ní iṣu Àbújá. Ṣé Àbújá lẹ́kìtì? Àdá yẹn mọ̀ lẹ́nìí wọ́n ti identify iṣu ilẹ̀ Yorùbá láàrin ọjà. Ìyẹn iṣu tó wá láti Òkè Ògùn. Lọ́kàn everybody ṣe wọ́n ń balẹ̀. So àlàáfíà lè jọba aládùúgbò yẹn. Gbogbo tẹ́ rí táwọn India jà fún láti lè tiwọn nìyẹn. Tó bá jẹ́ pé India náà gba àṣà bìrìtìkó ni, British yóò máa tọwọ́ bọ ìjọba wọn dọ́là, wọn dẹ̀ máa fàyà pẹ́rẹpẹ́rẹ pẹ̀lú wọn. Ayé wọn ò bá ti bàjẹ́ ju tiwa lọ, torí àwọn ò tiẹ̀ ní resources rárá tó ti Nàìjíríà. Ayé wọn ti rún. Lẹ́ni India wà nínú àwọn ìlú tí ń gbéra lágbàáyé. Ẹ̀sọ́ tí Nàìjíríà ń ṣe, ẹ̀sọ́ bí tá a bá dé kò lójútùú. La wà lórí dàrúdàpọ̀ over 60 years kí lu ọmọ nítumọ̀. Ẹgbọ́n nǹkan tí brother wa Délé Fárótìmí sọ nípa ìrìn àjò wọn, ìrìn àjò bí bandit ṣe wọ̀lú yìí, bólóyè Sunday Igboho ṣe lọ farakín nígbà náà. Ẹgbọ́n. Ó ti ń wà lọ́jọ́ pípẹ́ tó yẹ pé Fúlàní adaran tó jẹ́ tiwa á kọlù àwọn àgbẹ̀ wa, wọ́n á dẹ̀ yanjú ẹ̀ láàrin ara wọn ní tùbínùbí. Ìgbélé tí wàá yàtọ̀ kì í ṣe bíi tàná mọ́. Òun ló wú nǹkan tẹ́ rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Sunday Igboho. Gbogbo àwọ̀ òfìkì, ìgànná, tèdè, gbogbo Ṣakí, ọ̀pọ̀lọpọ̀ àdúgbò níbẹ̀ yẹn, àwọn ìletò ó di ibi táwọn èèyàn wa ò lè wọ̀ mọ́. Òun ló gbé Sunday Igboho dìde ńgbà tó ń dìde. Dídìde tó ń dìde, tẹ bá rántí lásìkò yẹn, ó pa àwọn nǹkan kan lẹ́nu mọ́, oríṣiríṣi ariwo ta lọ́tún lósì. Kò síbi tẹ́ ẹ rìn láwọn gbèríko wa tẹ́ ẹ di pé èèyàn ń pàdé Fúlàní agbénipa. Ó bẹ̀rẹ̀ nígbà tó dáàrin kan gbogbo ọwọ́ Èkìtì níbi tó ti bọ́dà Kogi, ó di ibi táwọn èèyàn ò lè rìn sí mọ́. Bàbá lẹ́gbẹ́ alágídí nínú ilé,
agídí láàní fúnra ara wa láàlágídí ọ̀hún torí ibi tọ́rọ̀ dé ní ìsìn ẹ lè dúró dìjọba kó ṣe nǹkan kan fún yín wọn ò ní ṣe nǹkan kan ẹ má fẹjọ́ kà sùn kà n bá sì ń pèjọba kì í ṣe àwọn tẹ lẹ́yìn tó ń yanra wọn sípò tán lẹ́yìn àwọn nìkan kọ́ ni mò ń sọ tọ́ba yín pàápàá ni mò ń sọ ti joyè torí wọn ti tà yín wọn ti dẹyọ kan ẹ̀yin fúnra ara yín lẹ́wàá yára yín lọ́pọlọ torí ẹ̀ lẹ́yìn kan tí ó gbà yín ẹ̀yin lẹ́gbàra yín fúnra ara yín lẹ́gbà ara yín ẹ wàá bẹ̀rẹ̀ sí ní pera yín jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ń jẹgbẹ́ ní lètò dé lètò ní tí mo rán sọ fún yín jẹ́jẹ́ yìí iye pé mo fẹ́ dẹ́rù bà yín èyí tó jó tọ́ ọbẹ̀ ni mò ń bá yín sọ ẹ pera yín ní lètò lẹ́lẹ́gbẹ́ ń jẹgbẹ́ ẹ tètè bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀ tó jẹ́rí gbogbo ń tẹ̀ ń wò tó ń dàbí tó wà lókèrè ó ti ń súnmọ́lé ó ń bọ̀ ńlé ó sì ti wọlé tán. eléyìí yóò máa jẹ́ ẹ̀kọ́ fọ́pọ̀lọpọ̀ tí ń tako ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tá a bá rí nǹkan kan tá a bá ń kọ̀rẹ́tì láwùjọ kì í ṣe pé à ń kọ̀ndẹ́ẹ̀mù ẹni tá a kọ̀rẹ́tì à ń try láti reset mind àwọn èèyàn wa ní bó ṣe yẹ ká wùwà láwùjọ láti jọ́ nígbà tá a wà nílé ìwé ní kékèké ẹ wúrú fìlà tí mo dé yìí ọ̀tọ̀ lẹ́kọ́ rẹ̀ nínú ìwé ní primary school nígbà yẹn pé ẹ dé fìlà ẹ ṣe báyìí wọ́n ní ọmọ tí kìnìún bá bí sínú ìjù rere ìwà bí ọba kò ní jìnnà sí gbogbo àwọn orin yìí la kọ́ nínú ìwé aláwìyé nígbà náà lọ́hùn láti lè build the mind àwọn ọmọ wa nígbà yẹn mind yẹn dẹ̀ wọ́n á bẹ̀ dọ́là bọ́ àwọn ọmọ tòní tó ń dìde ìjẹ́ wọ́n nírú àwọn opportunity yìí àbí púpọ̀ nínú wa tó kàwé nílùú òyìnbó ló nírú àwọn opportunity wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí ìwé aláwìyé rí àwọn expect pé ìbágbépọ̀ wọn pẹ̀lú wa yóò rọgbọ ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ní jẹ́ olórí lónìí bóò ni àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá bóò ni òṣèlú tẹnubẹ́pọ̀ bí ta ti ń kẹ̀jẹ̀gbọ̀n pẹ̀lú àwọn ìwàkiwà tá à ń rí ní àwùjọ ilẹ̀ Yorùbá lẹ́nu rè ẹ wá tó wo nǹkan kan tí mo fẹ́ fàyọ fún yín lẹ́nìí ẹ wo bí Sowore ṣe ń ṣe yẹn etí èmi kan gan ọ̀pọ̀lọpọ̀ pé mi Sowore kì í ṣe Yorùbá Sowore kì í ṣe kíní kan ṣe rí ọ̀rọ̀ òṣèlú ẹ má jẹ́ n parọ́ tẹ̀ ń jẹ àwọn olóṣèlú kò sí tí wọ́n wí Yorùbá sì ló burú jù téèyàn bá bọ́ta tó bá misbehave wọ́n mọ̀ ọ́ sọ lápá sọ lẹ́sẹ̀ ni tí wàá rẹ̀ ò bá fi jọ tara lé yín kan wọ́n ní ẹ̀rí pé wàá rẹ̀ ìjọta bàbá wọn ń lé wọn ni ó dàbẹ̀ pọ̀ máa lè ní inú tí Yorùbá máa sọ́jù láyé ìwà rẹ̀ sáwọn èèyàn rẹ̀ Yorùbá máa sọ gan o ó dẹ̀ pàtàkì torí ẹ̀ tó bá hùwà síran Yorùbá tó bá mọ̀ pé ipá rẹ̀ ò ká má dá sóṣèlú ilẹ̀ Yorùbá òṣèlú ilẹ̀ Yorùbá wà lórí àṣà ó dẹ̀ wà lórí ipa tó bá ń kó kì í ṣe pọ́ fẹ́ ṣe dáadáa ọba àdúrà títí 100 kọ́ da títí 100 tí wàá rẹ̀ ò bá da sáwọn èèyàn rẹ̀ especially Yorùbá wọ́n ó fún ọ lórúkọ tó yẹ kó máa jẹ́ orúkọ tó yẹ kó jẹ́ wà láì wọ́n ó gbèsè ọ lórí tìtorí ẹ̀ ni Yorùbá ṣe máa ń válù kí èèyàn jọ ọmọ ọkọ kí wọ́n sì bá ìwà ọmọlúàbí kì í ṣe ẹni tó níwà rẹ̀lẹ̀ ní ìwà ọmọlúàbí ìyẹn lè níwà rẹ̀lẹ̀ kó sì ní ìwà míì tí ó fẹ́ pa ìran yín lára tẹ́ ẹ̀ nímọ̀ tó kì í ṣe gbogbo yẹn láàmú àti gbé ìwà ọmọlúàbí lé lórí ọmọ tí Olúwa bí náà ń pè lọ́mọlúàbí o kì í ṣe léyìí tẹ́nìkan lọ kọ́ tó sọ pé ọmọ tí Nóà bí kò sí ní jẹ́ Nóà nínú ìrìn àjò ọmọ Yorùbá o àsọdùn ọ̀rọ̀ nìyẹn o ló wá mú Sowore ní 2022 nígbà tó lọ sí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ family wọ́n wá béèrè question lọ́wọ́ ẹ̀ pé kí ni ìrírí rẹ̀ tó fi gbé ìwà ká máa jàfẹ́tọ̀ ọmọnìyàn kí ni ìdí tó fi gbé jáde bí yóò sáà ní kankan tó rí ẹ̀gbọ́n tí Sowore sọ pẹ̀lú àwọn àṣírí ìjọba tó ní bẹ lọ́wọ́ òun. For market my village na Kirigbo for Eseldo local government area of Ondo State na since that night
Now I make decision as a 10-year-old say, I go, when I reach time, I go fight to ensure say this country get justice. Nigeria. No, get And as I dey go, secondary school, university, na so I dey enter from one problem to the other as you introduced earlier. But na good problem now I dey enter. The reason be say my own country, I wan make it good. E reach one point, I comot for this country, go abroad. I spent 20 years between 1999 and 2018 and 19. I come back because I don't see the rest of the world. Discover say no country, make I no lie, wey better reach Nigeria for body.